gbé fága gbé fága ifá wa làwa ń gbé fága ifá màmá gbàgbé àtàkò ọ̀hún ìlà òkúri. Ifá bíi ta ló ń pè mí? Ifá bíi. Ifá bíi ta ló ń pè mí? Ifá bíi ta lẹni tó ń pè mí? Èmi ni tó jẹ́ ìbéèrè. èèyàn ni ó ní àbí àlùjọ̀nù? Àlùjọ̀nù ni ó ní àbí ẹbọra? Ta ni ó? Àti wípé àwòrán mi ló ń bẹ lójú rẹ̀. Ń bo lèmi àti rẹ̀ ti pàdé rí. Èmi ni Alpha àti Omega, ẹni ìṣíwájú àtẹni ìkẹyìn. Ìwọ ẹni ìṣíwájú ẹni ìkẹyìn. Èmi ò mọ̀ o, mi ò sì náfààní àti mọ̀, mi ò fẹ́ mọ̀. Èmi ni òtítọ́, èmi ni ọ̀nà, èmi sì ni ìmọ́lẹ̀. Ẹnikẹ́ni tó bá gbà mí yóò rí ìyè nípẹ̀kun. Orúkọ mi ni Jésù. Àbí ìwọ ni Jésù? Ìwọ ni odùfá kan pè ní ẹ̀là. Ẹ̀là rọ̀wá, ẹ̀là rọ̀wá, ẹ̀là wáyé ọwọ́ àgbékú, ẹ̀là wáyé ọwọ́ àgbẹja. Ẹ̀là wáyé ẹ̀là ògbékú, bẹ́ẹ̀ sì lẹ̀là ògbẹja. Ẹ̀là wáyé ó gbá ẹṣẹ eré, ayé bínú ẹ̀là, ayé pẹ́là. Ẹ̀là jíǹde ẹ̀là gòkè ọ̀run lọ. Ọmọ lójú Olódùmarè kan ṣoṣo tó ń padà bọ̀ wá ṣèdájọ́ ayé. Àbí ìwọ lẹni náà? Bẹ́ẹ̀ni, èmi ni. Mo fẹ́ kó o fi ohun àtijọ́ sílẹ̀. Fi òrìṣà tó ní ojú tí ò fi ríran sílẹ̀. Fi òrìṣà tó ní etí tí ò fi lè gbọ́rọ̀. Mo fẹ́ kó o má forí rẹ balẹ̀ fún ohunkóhun kan tó ń bẹ ní ọ̀run tàbí èyí tó ń bẹ ní ilẹ̀lẹ̀. Mo fẹ́ kó o má ya ère kan sọ́tọ̀ fún ara rẹ nítorí pé ìwọ jù wọ́n lọ. Kémi fohun àtijọ́ lẹ̀ kí n fi òrìṣà alágbóhùndókò, òrìṣà bàbá mi lẹ̀. Òrìṣà alágbóhùndókò, ògbólógbò afẹ́fẹ́ tí ń ṣe wí oko lálolálo, ògbólógbò òjì tí ń ṣe wí àgbọn kẹrukẹru. Ẹni tá yóò gbà tí ọ̀run ò gbà tó fi agbede méjì ayé òun ọ̀run ṣẹlẹ̀. Ìwọ ni kémi fi lẹ̀. Òrìṣà tó jẹ́ pé òun ló ṣẹ̀dá mi. Ibẹ̀ la bí mi síbẹ̀ ni mo dàgbà sí. Òrìṣà àwọn bàbá ńlá mi ni. Bẹ́ẹ̀ ni, Ifá bíi. Mo fẹ́ kó wá gbé àgbélébù mi kó máa tọ̀ mí lẹ́yìn. Kí n gbé àgbélébù rẹ̀ kí n máa tọ̀ ọ́ lẹ́yìn. Aṣá kọ nínú ìwé Máàkù orí kìíní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. Ó sì wí pé àkókò náà dé. Ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ẹ ronúpìwàdà kí ẹ sì gba ìyìnrere gbọ́. Fún díẹ̀ yìí, Ifá bíi, mo fẹ́ kó o fi ohun àtijọ́ sílẹ̀. Gba ìyìnrere gbọ́. Bí àgbélébù mi kó o sì máa tọ̀ mí lẹ́yìn. Kí n bí àgbélébù kí n máa tọ̀ ọ́ lẹ́yìn. Ẹnikẹ́ni tó bá gbà yóò rí ìyè nípẹ̀kun. Òótọ́ mà ni, òrìṣà alágbóhùndókò nójú kò mà rí. Ó ní etí kó máa gbọ́. Kí n gbà á ní Olúwa àti Olùgbàlà, kí n gbé àgbélébù rẹ̀. Èmi Ifá bíi, èmi ìgbé kakaka ẹ̀bìtì kakaka. Ẹ̀bìtì tí ò gbójú ò lè pàgbín. Èmi kí n gbé àgbélébù rẹ̀. Bẹ́ẹ̀ni, bí àgbélébù Kristi fi ohun àtijọ́ lẹ̀ di ẹ̀dá tuntun nínú Kristi. Bẹ́ẹ̀ni, lóòtítọ́ ni àkókò náà dé. Ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ẹ ronúpìwàdà kí ẹ gba ìyìnrere gbọ́. Bí àgbélébù Kristi ìránṣẹ́ fi ohun àtijọ́ lẹ̀, fi òrìṣà tó nójú tí ò fi ríran lẹ̀. Wò ó, eléyìí tó ní etí tí ò lè gbọ́. Gba Kristi lólúwa àti olùgbàlà. Òun nìkan ló lè gbà ọ́ ní ọjọ́ jíǹde àti ní ayé. Fi ọ̀rọ̀ ìránṣẹ́ fún èèyàn mẹ́wàá. Ìránṣẹ́ bó ṣe fi ránṣẹ́, ohun gbogbo tó ti dòkú nínú ayé rẹ yóò di alààyè. Àmín Jésù. Shalom. O fẹ́ gba òmìnira. Bẹ́ẹ̀ni sá. Àdìsá, Sá. o ò lè lómìnira. Ìwọ fúnra rẹ gan mọ̀ pé o ò lè lómìnira. Àwọn ìran tí wọ́n máa ń sin ìran tiwa kú ni. Ìwọ náà ṣáàkéré. Ìwọ náà mọ̀ pé bàbá ẹ ó sin bàbá mi títí ó fi kú ni. Automatically ìwọ náà máa sin mi títí ó máa fi kú ni. O ò lè lómìnira o.